mo ti sọ́njọ́ sí wípé bólógì bá fẹ́ polówó láàárọ̀ kùtùkùtù wọn ní ológì yín dé bó bá sì sọmọ aláta náà ni wọn náà máa láta yín dé o lórí ìkànnì Àrólé bàbá 1010 ti fi tù èmi àyànfẹ́ Elédùmarè wọn máa polongo ara mi pé ọmọ oníròyìn ó mà tún ti dé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ wọ́n fi èyí kí wa pé akúdédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé bàbá 1010 ti fi tù níbi tá a ti ń gbalẹ̀ gbòde gbọ́nà tọ́nà ẹsẹ̀ kùkú wọ̀nà tó jìn láti múròyìn wá lájẹ́ ọbalẹ̀ àti èyí tó jójúlówó tó sì jẹ́ tí ń gbèsè bí ìṣe wa lórí ìkànnì yìí ó kọ́ mi ò yí padà bí ìṣe mi àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ ṣe bí kókó oníròyìn ni mo ń jẹ wá lógún ta kọ́kọ́ máa ń gbé yẹ̀wò bí ìṣe wa ẹja tó yẹ̀wò ká tó a máa pẹ̀kẹ́ lu agbami ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. A ò tẹ́wọ́ gba El-Rufai rárá nínú ẹgbẹ́ òṣèlú SDP torí kò nígbàgbọ́ nínú ìjọba àwarawa àwọn ọ̀dọ́langba nínú ẹgbẹ́ òṣèlú SDP náà sọ yìí di mímọ̀. Jẹ́rí gbogbo àwọn tán wá ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP lọ́wọ́ báyìí wọ́n mọ̀ pé wọn yóò jáde gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027 láti inú ẹgbẹ́ òṣèlú náà olùdíje sípò ààrẹ lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú SDP Adébáyọ̀ ló sọ èyí di mímọ̀. Àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers ti sún ìjókòó ilé síwájú di àkókò tí kò ní gbèdéke báyìí. Àjọ NAFDAC ti gbẹ́sẹ̀ lé ilé ìkóúnjẹsí mẹ́ta kan ní ìpínlẹ̀ Èkìtì léyìí tí wọ́n ní wọ́n ń kó àwọn oúnjẹ tó lè pa mẹ̀kúnnù lára sínú ẹ̀. Ó di agbọn ètò ẹ̀kọ́ báyìí ìta gbangba lọ́pọ̀ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń gbọ́kọ̀ báyìí o látàrí bí ilé ìwé náà ṣe di ẹgẹrẹmìtì táwọn apá ibìkan tó sì tún ti dàwó bẹ́ẹ̀. Ọ̀kan lára ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí kan rèé tó ń sunkún bòde sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn pé wọ́n ti gbàgbé àwọn sórí ìdùbúlẹ̀ àìsàn lẹ́yìn tí eegun ọ̀pẹ́ ẹ̀yìn rẹ̀ tó ti kán dànù. Ẹ jẹ́ ká gbàdúrà fún ìpínlẹ̀ Ondo àwọn Fúlàní darandaran tó ti jí àgbẹ̀ olóko àti alákòóso rẹ̀ gbé báyìí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù lọ́nà 30 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Ìròyìn náà ní pẹrẹwu báyìí a ò tẹ́wọ́ gba El-Rufai rárá nínú ẹgbẹ́ òṣèlú SDP torí kò nígbàgbọ́ nínú ìjọba àwarawa àwọn ọ̀dọ́nagba inú ẹgbẹ́ òṣèlú SDP náà sọ èyí di mímọ̀. Àwọn ikọ̀ ọ̀dọ́langba láti inú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP náà mà ti fọ̀n léde lẹ́yìn ìdarapọ̀ El-Rufai nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tẹ́ ẹ̀ bá gbàgbé Nasiru El-Rufai tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ló ti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP báyìí níṣẹ́ ni àwọn ọ̀dọ́langbanú rẹ̀ náà ti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó sì ti korojú sí ìgbésẹ̀ tí El-Rufai tó gbé pẹ̀lú bó ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹni tó jẹ́ aṣáájú àwọn ọ̀dọ́langba inú ẹgbẹ́ òṣèlú SDP náà Abdulsamadi Bello ń ló ṣe àlàyé fáwọn oníròyìn ó ní El-Rufai ní ìtàn gidi lásìkò tó wà lórí àléfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kaduna ó ní kò gba ìjọba àwarawa láàyè bí tí wù kó máa oníṣẹ́ tún wá rí ètè àti bà ẹgbẹ́ òṣèlú SDP jẹ́ ó ní El-Rufai dà torí láàrin ọjọ́ mélòó kan ló darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú ọ̀hún ló ti ń pàṣẹ tó sì tún gbégbésẹ̀ láti yọ àwọn kan kúrò ní orí ipò tán wà nínú ẹgbẹ́ òṣèlú SDP náà oníṣẹ́ rí báyìí pé ó fojú hàn pé ẹni tí ó jẹ́ El-Rufai yìí kò ní ìjọba àwarawa ló ka àyàbí tí wù kó mà ó ní níṣe ló fẹ́ lẹ́gbẹ́ òṣèlú SDP láti fi jẹ èrè ọkàn ara rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní kò wá sínú ẹgbẹ́ ọ̀hún láti lè jẹ́ kí ìdàgbàsókè kó bá ẹgbẹ́ náà torí wípé ìtàn rẹ̀ ó ń ṣe àfihàn pé El-Rufai kì í ṣe ènìyàn tó fẹ́ràn ìjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà fún ìdí èyí wọ́n ní àwọn bu ẹnu àtẹ́lu bí El-Rufai ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n sì tún korojú sí àwọn tó jẹ́ adarí nínú ẹgbẹ́ òṣèlú SDP pẹ̀lú bá ṣe fi àyè sílẹ̀ gba Nasiru El-Rufai láti jẹ́ ọ̀kan lára ẹgbẹ́ òṣèlú ọ̀hún.
nínú ẹgbẹ́ òṣèlú SDP náà mo wà pẹ̀lú bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ wọn náà lọ́mọ tán sọ lọ́wọ́ nígboro ayé báyìí ṣe rí gbogbo àwọn tán wà ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP wọ́n mọ̀ pé wọ́n tún jáde gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027 láti mọ ẹgbẹ́ òṣèlú náà olùdíje sípò ààrẹ ọdún 2023 Adébáyọ̀ ló mọ̀ sọ èyí di mímọ̀ ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ ọdún 2023 láti inú ẹgbẹ́ òṣèlú SDP Adéwọlé Adébáyọ̀ òun ló sì sọ lójú egbò ọ̀rọ̀ ní orí móhùnmáwòrán Arise TV níbi tá ti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn elétò ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé òun láwọn ènìyàn tí wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP ọ̀hún ó ní ṣùgbọ́n ìdarapọ̀ mọ́ wọn ẹgbẹ́ ọ̀hún kò jẹ́ òun lógún bẹ́ẹ̀ ni kò ná òun ní nǹkan kan kò sí ní òun lára àti pé kò tiẹ̀ fìbí kan túrun bí tí wù kó máa lára òun ó nítorí pé gbogbo àwọn èèkàn yìí tó jẹ́ tolóṣèlú tó ń darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP ó ní wọ́n mọ̀ tẹ́lẹ̀ wípé òun yóò tún jáde du ipò ààrẹ lọ́dún 2027 ó ní tó bá ń tì torí wípé àwọn fẹ́ di ipò ààrẹ mú kán gba tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ òṣèlú náà ó ní wọ́n ń tanra wọn ni o torí pé ó fojú hàn pé òun sì ń jáde lọ fún ipò ààrẹ ọ̀hún lọ́dún 2027 bákan náà ló tún sọdúnmọ̀ wípé àwọn tó ń darapọ̀ yìí wọn ò ní òye bí ó ṣe ti wà nínú ẹgbẹ́ òṣèlú SDP ṣáájú kí wọ́n tó dé ó ní lóòótọ́ wọ́n lè jẹ́ ògbóǹtarìgì àbí àgbọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú tán ti wá ó ní ṣùgbọ́n tán bá dénú ẹgbẹ́ òṣèlú SDP wọ́n tún gbọ́ fọdọ̀ fi orí balẹ̀ fún àwọn táwọn wà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti lẹ̀ ni torí wípé gbogbo ọgbọ́n àti òye tí àwọn ń lò láti fi túkọ̀ ẹgbẹ́ òṣèlú SDP kò sí lọ́wọ́ wọn bẹ́ẹ̀ náà ló tún ní òun ò fọ́ rárá pẹ̀lú bá ṣe ń darapọ̀ mọ́ ẹgbẹ́ ọ̀hún ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ mọ̀ dájú pé òun ó tún jáde du ipò ààrẹ lọ́dún 2027 bákan náà ló tún sọ̀rọ̀ lórí ìjáwé olúborí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2023 tó ní òun yọnu òun sì finúfídọ̀ yọwọ́ kúrò nínú à ń lọ ilé ẹjọ́ lórí èsì ìdìbò ọ̀hún torípò náà mọ̀ pé òun kò lè jẹ lọ ní ilé ẹjọ́ àti pé òun jẹ́ agbẹjọ́rò tó mòfin ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ tá a ṣe àfihàn rẹ̀ fún wa ní ẹ̀yìn tí a bá parí gbogbo ètò tí ń jẹ́ ìròyìn àkójọpọ̀ tá a mú wáyé àmọ́ ẹ jẹ́ ká ṣe lóní berenga ká ṣàfihàn ibi tó ti sọ̀rọ̀ títa wọn tó ń darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP náà. I don't worry about that. Everybody who is coming in knows that I'm going to run in 2027. Even every person in my party knows I'm going to run. If you come with some of these heavyweights coming, they are heavy, push you aside. They are heavyweights to the media. You know, it's the media people who go and serve as their press secretary and all of that. So they your bosses. You really have a grasp. No. Because because they are your bosses, so you look up to them. But for us, who's boss? Yeah, because who the hell is that? No, because they are the ones choosing press conferences. How come you big men? With due respect. No, how come you big men? That statement. You can't come here and insult. No, I'm not insulting you. Everybody has bosses. No, we don't have bosses in those politicians. Politicians have journalists that work for them. But I don't mean specifically you are particular for anybody, but to call anybody big man when he's joining my party. I'm in my party, you come to join me. You said SDP a personal property. No, there is what called seniority. Here now, I'm your guest. When you join my party, you are coming to learn from us the SDP way. You may have no politics elsewhere, but you are coming as an ordinary member, and we are open, we are fair. We are not like UPN, where Awolowo will be permanent president candidate, or that cannot join. No, you can join. Ẹ káàbọ̀ padà. Àwọn ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Rivers ti sún ìjókòó ilé wọn síwájú di àkókò tí kò ní gbèdéke báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara tó tún kọ ìwé ránṣẹ́ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers láti wá gbé àbá ètò ìṣúná tọdún 2025 kalẹ̀ síwájú ilé àwọn asòfin ọ̀hún níṣe ni wọ́n tó ti kéde wípé àwọn ti sún ìjókòó ilé ìgbìmọ̀ asòfin síwájú di ìgbà tí àwọn kò mọ̀ báyìí. Siminalayi Fubara olóńbèrè fún ọjọ́rú tí ń bọ̀ yìí ti ṣe Wednesday láti fi padà wá fún ìpàdé ọ̀hún kó sì gbé ètò àbẹ̀tò ìṣúná tọdún 2025 náà kalẹ̀ ẹ̀yàn àti wípé ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn tá a wà yìí nínú ọ̀sẹ̀ tá a wà yìí ó ní Siminalayi Fubara
ló gbìyànjú láti gbé àbá ètò ìṣúná tọdún 2025 lọ sí iwájú àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí àṣẹ tí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà Supreme Court tó pa fún Siminalayi Fubara, ṣùgbọ́n sí ìyàlẹ́nu níṣẹ́ náà gbé àgádágodo ńlá ti ẹnu ọ̀nà àbáwọlé sí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún, ṣùgbọ́n táwọn ilé ìgbìmọ̀ tí wọ́n tún padà tún ìjókòó ilé ìgbìmọ̀ jò lẹ́yìn tí Fubara tó kú òun bẹ̀ tán ó ló ń gbìyànjú láti lè kí àlàáfíà kó jọba ní ìpínlẹ̀ Rivers, ṣùgbọ́n níṣe ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó jẹ́ olólùfẹ́ àti alátìlẹyìn fún mínísítà lólùlulẹ̀ yìí tí ń ṣe Nyesom Wike, èyí tí ẹni tó jẹ́ abẹnugan wọn Martin Amaewhule tó ń ṣáájú wọn tí wọn kò fi àyè sílẹ̀ kí àlàáfíà kó tún jọba. Àjọ NAFDAC náà ti gbẹ́sẹ̀ lé ilé ìkóúnjẹsí mẹ́ta kan ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n ní wọ́n ń ṣe bẹ́ẹ̀ kó àwọn oúnjẹ kan pamọ́ èyí tó lè ṣe àkóbá fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. National Agency for Food, Drug Administration and Control, èyún àjọ tó ń rí sí ìtẹnújẹ àtògùn tá à ń lò tó fi mọ́ ohun tí ara náà ń lò ní orílẹ̀-èdè Nàìjíríà, onímọ̀ ti kéde wípé àwọn ti gbé àgádágodo láti ilé ìkóúnjẹsí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó tóbi ní ìpínlẹ̀ Èkìtì lólùlù ìpínlẹ̀ náà tí ń ṣe Adó Èkìtì náà sọ dímọ̀ wípé wọ́n ti ṣe àwárí ilé oúnjẹ ọ̀hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ adarí àjọ náà ní ìpínlẹ̀ Èkìtì, arábìnrin Stella Oṣùmú bó ṣe fi ìròyìn náà bó ṣe fi léde lójú òpó ayélujára níbi tó ti ṣe ní àlàyé wípé àwọn ènìyàn náà ta àwọn olólobó wípé ilé ìkóúnjẹsí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀hún ó ní wọ́n ń ṣe bẹ́ẹ̀ tún àwọn ìrẹsì kan rọ sí inú àpò míì tó sì ní àwọn ìrẹsì tán rọ yìí ó ní ó nípa kan jàmọ́ nínú àti pé ọkàn àwọn olùgbé agbègbè náà kò balẹ̀ lórí àwọn tó ń ṣe iṣẹ́ ọ̀hún nígbà tí wọ́n bi ẹni tó jẹ́ alákòóso ilé ìkóúnjẹsí ọ̀hún tó fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé ibo gan pàtó náà ti rí ìrẹsì tí wọ́n tún lọ sí inú àpò tí wọ́n ń dì fún àwọn ènìyàn láti tútà yìí. níṣe ni alákòóso ọ̀hún kò jẹ́wọ́, bẹ́ẹ̀ ni kò ṣàlàyé ibi tí àwọn ti rí i. Fún ìdí èyí wọ́n ti gbé àwọn àgádágodo ńláńlá wọ́n ti fi ti ilé ìkóúnjẹsí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún níbẹ̀ tí wọ́n ní àwọn lọ ṣe àyẹ̀wò ìrẹsì náà láti mọ irú ìjàmbá tó sodo sínú rẹ̀, torí pé ìrẹsì ọ̀hún ó ní kò fi ojú rẹ̀ wo ni táwọn náà sì fi ojú tó dáa wò ó. Fún ìdí èyí àwọn gbọ́dọ̀ lọ ṣe àyẹ̀wò rẹ̀, ṣùgbọ́n ṣáájú kí èsì tó jáde wọ́n ti gbé àgádágodo ńlá ti ilé ọ̀hún ní Adó Èkìtì tí ń ṣe olúlu ìpínlẹ̀ Èkìtì. Ẹ jẹ́ àjọ máa lọ sí agbọnmi ètò ẹ̀kọ́ báyìí. Ìta gbangba lọ́pọ̀ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń gbẹ̀kọ́ báyìí o, látàrí bí ilé ìwé ṣe ti di ẹgẹrẹmìtì nígbà tí àwọn míì tó ti ya lulẹ̀ gẹ́gẹ́ bí àlàpà. Ilé ẹ̀kọ́ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Community Primary School Àgbámú ní Sanyo ìlú Ìbàdàn tí ń ṣe ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní wọ́n ti ṣe àwárí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà lẹ́yìn tí wọ́n sọ bí wọ́n wípé kò mọ̀ sí nǹkan kan tó jẹ́ nǹkan àmúṣe kò mọ̀ sí nǹkan kan tó jẹ́ nǹkan tó lè mú ẹ̀kọ́ rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún mọ́, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà wọ́n ṣe fi léde síta lójú òpó ayélujára. Àwọn tí wọ́n pe orúkọ wọn ní Mọ́nìgì tí wọ́n rí sí iṣẹ́ àkànṣe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi sójú òpó ayélujára X wọn, ibẹ̀ náà ti ṣe ní àlàyé pé pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe máa ń yọ owó tó tó 67.69 billion naira kalẹ̀ gẹ́gẹ́ bí owó tí wọ́n mọ̀ ná sí agbọn ètò ẹ̀kọ́, ó ní síbẹ̀síbẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí Community Primary School ti Àgbámú yìí ó ní ó mọ̀ kù díẹ̀ káàtó pẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ń gba ẹ̀kọ́ ní ìta gbangba látàrí bí àwọn ilé ẹ̀kọ́ náà bó ti ṣe wó lulẹ̀ tí wọ́n sì tí ì rí túnṣe. Àwọn tó kù díẹ̀ tó di ẹgẹrẹmìtì lára ilé ẹ̀kọ́ ọ̀hún ó ní wọ́n bẹ ní ẹsẹ̀ kan ayé àti ẹsẹ̀ kan ọ̀run báyìí. Wọ́n sì tún ṣe ní àlàyé pé gbogbo ìmú ayédẹrùn fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ náà ó ní kò sí nǹkan kan níbẹ̀, níbi tí wọ́n ti ṣe ní àlàyé pé kò sí fèrèsé, bẹ́ẹ̀ ni kò sí ẹnu ọ̀nà, kò sí pátákó nǹkan kan, kódà kò sí ẹfun àti fi kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún ní ẹ̀kọ́ tó yìn koro. Bẹ́ẹ̀ náà ni orí àjà ti ṣe bẹ́ẹ̀ jálulẹ̀ tán, wọn ò nílé ìgbọ̀nsẹ̀, wọn ò nílé ìṣègà, gbogbo ẹ̀ wọn ló ṣe bẹ́ẹ̀ tó di rúdurùdu ní ilé ẹ̀kọ́ ọ̀hún. Fún ìdí èyí wọ́n wá ń pe ẹni tó jẹ́ ìjọba
ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ aláṣẹ àti olùdarí gómìnà Ṣèyí Mákindé wípé ẹ mọ̀ jígìrì ẹja kápá kìtìmọ́lẹ̀ láti wọ ojútùú sí ètò ẹ̀kọ́ tó ti ń ṣe bẹ́ẹ̀ dẹnukodò yìí ní gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n sì pe ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan pé ẹ mójútó àwọn ilé ẹ̀kọ́ yìí, ẹ má jẹ́ kí ètò ẹ̀kọ́ di akúrẹ̀tẹ̀ ní orí àwọn ọmọ kéékèèké òde òní tí wọ́n fi ìfẹ́ hàn láti gba ẹ̀kọ́ tó yè koro ṣùgbọ́n tí ilé ẹ̀kọ́ tó ṣe gidi tó ṣe pàtàkì tó ń jẹ wọ́n níyà. ọ̀kan lára ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí kan rèé tó ń sunkún bòde sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn tó sì ń pèpè fún ìrànlọ́wọ́ wípé àwọn ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn láti bí ọdún 2020 lẹ́yìn tí eegun ọ̀pẹ́yìn rẹ̀ tó ti kán dànù. ìròyìn ló ṣe bẹ́ẹ̀ tó bani lọ́kàn jẹ́ díẹ̀ pẹ̀lú bí ọmọ ogun ilẹ̀ yìí kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Lance Corporal Itodo David tó ń bẹ ní ilé ìwòsàn 44 Nigeria Army Reference Hospital tí ń bẹ ní Kaduna ní orílẹ̀-èdè Nàìjíríà. nínú àlàyé tí wọ́n ṣe ó sọ dímọ̀ wípé òun ní ìjàmbá eegun ẹ̀yìn tó ṣe bẹ́ẹ̀ tó ti kan ní ọdún 2020 lásìkò tí àwọn lọ ṣe iṣẹ́ kan ní ìpínlẹ̀ Abia lọ́jọ́ 4 oṣù kẹsàn-án. ó ní láti ìgbà náà wọ́n ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn tí iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tó sì ti ṣe ìlérí wípé àwọn yóò gbìyànjú láti gbé òun lọ sí òkè òkun níbi tí ó ti lọ ṣe iṣẹ́ abẹ láti ṣe eegun ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n tó ní gbogbo ìlérí wọn olómàjá sí pàbó tó sì ní wọ́n ti pa òun tì sí ilé ìwòsàn náà láti ọdún 2020 ọ̀hún. ó ní wọn kò náání wọn ò sì bìkítà lórí tí òun ṣe àbí bóun ṣe gbé ilé ayé ọ̀hún. ó ní ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún òun pẹ̀lú bí òun ṣe fi tẹ̀gùn tágbára òun sin orílẹ̀-èdè Nàìjíríà. oníṣòwádìí ìgbà tó ń bá tó ṣe bẹ́ẹ̀ tó ń papòdà tó ń jáde láyé ká tó wá máa ṣe bẹ́ẹ̀ ṣe àpọ́nlé fún òkú òun. ó ní kí ló dé tí wọn ò ṣe bẹ́ẹ̀ gbé àwọn táwọn jẹ́ alààyè tó kù díẹ̀ káàtó fún lára àwọn ọmọ ogun ilẹ̀ yìí kí wọ́n ṣe ìtọ́jú àwọn ju àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ṣe ìdárò wọn lọ lẹ́yìn tí wọ́n bá papòdà tán ní orílẹ̀-èdè Nàìjíríà. ó pe ẹni tó jẹ́ ọ̀gágun fún iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí èyí ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ jí gìrì kẹ ṣùgbà mi torí wípé ìnira yìí ó pọ̀ jù fún òun bẹ́ẹ̀ lòun kò lè dá nǹkan kan sí mọ́. àwọn mọ̀lẹ́bí ti gbìyànjú ṣùgbọ́n níṣe ni ipa wọn ló ti pin báyìí. ẹ má jẹ́ kí òun kú báyìí. fídíò náà fọ́tò rẹ̀ fọ́nrán náà òun lẹ́yìn náà wò yìí tẹ́rí bí ọmọkùnrin bó ti ṣe kù látàrí wípé ó ń sin orílẹ̀-èdè bàbá rẹ̀ èyí tó sì mú tó ní ìjàmbá eegun ẹ̀yìn láti ọdún 2020 tó sì ti pàtì sí ilé ìwòsàn báyìí. ẹ jẹ́ ká tún ṣe bẹ́ẹ̀ lékún àdúrà fún ìpínlẹ̀ Ondo. àwọn Fúlàní darandaran tó ti jí àgbẹ̀ olóko àti alákòóso rẹ̀ gbé ní ìpínlẹ̀ náà wọ́n sì béèrè fún mílíọ̀nù lọ́nà 30 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Wálé Olúyì ẹni tó ní ọgbà oko ńlá tó pè ní Dàísí Olúyì ètò ń bẹ ní agbègbè tán pé orúkọ rẹ̀ ní Ògbèsè ní àríwá Àkúrẹ́. ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ jí gbé lọ́jọ́ 13 oṣù kẹta ọdún tá a wọ̀ yìí ní nǹkan bí dédé aago 11 alẹ́. òun àti ẹni tó jẹ́ alákòóso fún ilé iṣẹ́ oko ọ̀hún ó ní wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti jí gbé lọ gbá yìí nígbà tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n ti fi ìròyìn náà léde wípé níṣe ni àwọn ajínigbé náà tó jẹ́ Fúlàní wọ́n ti pè láti ti ń béèrè fún mílíọ̀nù lọ́nà 30 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ṣùgbọ́n tán ni tẹ̀bí tara tojúlùmọ̀tò rẹ̀ ọ̀nà tí ń dá owó jọ fún àwọn ènìyàn náà láti gba wọn kúrò lọ́wọ́ àwọn ajínigbé náà tán fi ara síko ní inú igbó. tẹ́ ẹ bá gbàgbé ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ondo arákùnrin Lucky Ayédàtiwa náà ti fi ìròyìn náà tó ti fi léde ní Àkúrẹ́ tí ń ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún níbi tó ti sọ́dọ̀ wípé àwọn kò ní fi àyè sílẹ̀ fáwọn oníṣẹ́ láabi ọ̀hún kí wọ́n wá ba ìpínlẹ̀ Ondo náà jẹ́ níbi tó sì fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé àwọn yóò fi ojú àwọn oníṣẹ́ láabi náà àwọn fi ojú wọn hàn dé. bẹ́ẹ̀ náà ló tún ṣe ìlérí pé àwọn yóò ṣe ìpàdé pẹ̀lú àwọn orí adé gbogbo ní ìpínlẹ̀ Ondo láti lè jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ fáwọn oníṣẹ́ láabi tí wọ́n fi inú igbó ṣe ibùba láti fi ṣọṣẹ́ ní kọ̀rọ̀kọ̀ndù ìpínlẹ̀ Ondo. ìròyìn ìjínigbé
ìṣekúpani nípínlẹ̀ Ondo ló ti di lemọ́lemọ́ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí níbi tí àkọsílẹ̀ iye àwọn ènìyàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tán ti jí gbé àtàwọn tán ti ṣekúpa tó ti kọjá tí àwọn ènìyàn tí wọ́n lè kà ìbẹ̀rùbojo táwọn olùgbé ìpínlẹ̀ náà ó ní wọ́n fi ń gbélé ayé wọn báyìí o torí wípé kò sí ètò ààbò tó péye ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ náà mọ́ bí tí wù kó máa. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akí oníyan wípé ẹṣẹ ọlọ́kẹ́ ẹṣẹ yìí tẹ́ bá mi jẹ́ máa kú àìbínú Elédùmarè kí ó máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì ẹ̀kọ́ mi kò ní yípadà àyànfẹ́ òun náà lèmi jẹ́ ó dàbọ̀ o. After I ran for election, I urge Nigerians, like I must do, that any government that is in power. No, it wasn't any government that was in power. Can you let me specifically said the administration and the government of President Bola Ahmed Tinubu. Read it to me. It wasn't. Let me say three things. Let me tell you so that we don't waste time. One, when I was running against Tinubu, I ran against him effectively and I opposed him on every issue. When they said he won in the election, because we have signed a peace accord, I honor that peace accord and said, congratulations. Anybody wants to go to court, you can go to court. I look at the case, I don't see how I'm going to succeed in court, I left it, I'm a lawyer. Did you ask your supporters to support him? Never. You did? No, please, stop saying you did that with our children. Bring it out, read it, where I said it. Okay, let me read it. So that we I'll read the Daily Trust report now. Daily Trust report? I read it, I read it. I'll put it on there. Please, just listen, let him read. Organized by rights advocate Segun Awosanye. What date? Said governance should start immediately after the winner of an election is announced. He expressed reservations, just like other Nigerians, about the conduct of the 2023 poll, but noted that it should not stop governance from going on. He said, and let me just skip very quickly to the part where he said that. What date, please, so I can know? It was in May 2023. May? Yes. May what? 2023. So he says, you've considered defeat and advised Nigerians to support the president-elect Asiwaju Bola Tinubu so that the government does not fail.